closest point, bring it on. Ọkọ mi ló lé ní òun kò pẹ́ láyé. Àyìnlá ọmọ òze ní kò lọ́lá pẹ́. Ìgbádùn bí ọdún kan ò wá ṣàmọ́dún. Ọkọ mi ló lé ní òun kò pẹ́ láyé. Àyìnlá ọmọ òze ní wà lọ́lá pẹ́. Ìgbádùn bí ọdún kan ò wá ṣàmọ́dún. Àbàkẹ́ alóyin lòun eléré ńlá ọmọ ìdùnnú. Queen of music iṣẹ́ tún yá ó dilé ẹni tó lé ní tó tún lé sí. Àbẹ̀gbé ló ránṣẹ́ pè mí pé kí n wá kí ọkọ òun olówó rí òun. Àyìnlá ìgbádùn bí ọdún kan òun wá ṣàmọ́dún. Ọkọ mi ló lé ní òun kò pẹ́ láyé. Àyìnlá ọmọ òze ní wà lọ́lá pẹ́. Ìgbádùn bí ọdún kan òun wá ṣàmọ́dún. Gbogbo ọpẹ́ tọ́lọ́run lókè ọba tó láyé tó dá ẹ sí tó fi dé ní ọpẹ́ ló tọ́. Ọ̀pọ̀ ẹ̀dá ló wá sáyé yìí tán ti di gbàgbé. Ó wà láyé ó tún wà láyé nínú ọlá. Kò má sí ohun méjì tó kọjá ọpẹ́ la ṣe ń dúpẹ́ fọlọ́run lókè ẹni láyé. Kó má ṣe kánjú pa ẹ ò kójú pẹ́ láyé. Ọkọ mi ló lé ní òun kò pẹ́ láyé. Àyìnlá ọmọ òze ní wà lọ́lá pẹ́. Ìgbádùn bí ọdún kan ò wá ṣàmọ́dún. Ọkọ tó ń ṣe ojúṣe bí adé orí báwọn ọkùnrin nílẹ̀ yìí tó bá ń ṣe ẹgbẹ́. Ìwọ ṣá ló yẹ ká fi ṣọ̀gá kó jó lórí nítorí pé ó wá kẹrin ó humble gan. Àyìnlá you are too sweet mi ò rírú ẹ̀ rí. Àbẹ̀gbé mo nífẹ̀ẹ́ dẹnu dọ́kan ni má lè gbàgbé lọ́jọ́ ìbí ẹ nínú ọkàn mi. Tí n bá wálé korin kólú kí ẹ lọ́jọ́ ìní. A jẹ́ pé mo yẹ láìmọ̀re ìfẹ́ ẹ sí mi. Ọkọ mi ló lé ní òun kò pẹ́ láyé. Àyìnlá ọmọ òze ní wà lọ́lá pẹ́. Ìgbádùn bí ọdún kan ò wá ṣàmọ́dún. On the 4th of December, ọjọ́ ńlá ni ọjọ́ lọ́jọ́ tá a bá láyìnlá. Ọkọ Abegbe, bàbá Abdulwasiu mi, bàbá Lẹ́tífù, bàbá Idris.